Ayọ̀ rẹ̀ ó ná àìpalẹ̀ òsìdè mọ́ba òsìdè ra ọdún 3-1 a ṣùsìdè a ṣe 50th anniversary ẹgbẹ́ ọmọ òsì a ṣe 10th anniversary olùsì so 3-1 ni a dẹ̀ nídìí ó nà mí ṣe nǹkan sùn bá. So a ti ṣe stickers tá a máa lẹ̀ mọ́ mọ́tò. We will expect everyone to get a minimum of 2 so that ìkan á wà níwájú ìkan á wà lẹ́yìn. Tó bá ní anytime tí mọ́tò wa bá break down ọlọ́ni kẹ̀ẹ́bọ̀ wọ́n ṣe ráùsì ni wọ́n bá ti rí òsì Èkìtì lọ́ra rẹ̀ láwé brother mi lè yí sister mi lè yí àyò òró àhẹ́bọ̀ rárá òun la ṣe ṣe ń bẹ́ẹ̀ yí káyò máa dá rárá mọ̀. So I will call some. This is what we have done. I am from Usi Ekiti, in case you don't know. Because there will be some people who already know that you are from Usi. But in case there are people who don't know, this will tell them where you are from. And so I would want to request some of my dignitaries on the high table. But right now, I want some dignitaries on the high table to launch it for us. We will launch in pairs. I don't know if I will get volunteers. He also went for Bachelor in Theology in the year 1995 to 1997. He is one of the founders of Christ Apostolic Church Prayer Power Center, Alagbole, Lagos State. He was. Former president of Ẹgbẹ́ Mọ̀ọ́sì. Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìní. Irú kan tá à ń ṣe fún bàbá wa, wọ́n á ṣe fún wa lórúkọ Jésù. Fún àṣeyọrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní Èkó. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ìlú Ìṣì ní àpapọ̀, wọ́n tún padà wálé. Ilé tẹ̀ padà wá, kò ní sá fún yín. Ẹgbẹ́ ọmọ Òṣì ẹ̀ka Èkó. Wọ́n rántí sí nǹkan tẹ́ ṣe ọ̀pọ̀ ni wọ́n ṣe ayẹyẹ fún níkẹyìn ṣùgbọ́n lọ́jọ́ ìní ó wà láyé ó wà láàyè ẹgbẹ́ ọmọ Òṣì ẹ̀ka Èkó wọ́n dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní bẹ́ẹ̀ tí ṣe ní kẹ́ máa ṣe lọ wọ́n ní ká fún yín ní àwòrán yìí fún àṣeyọrí iṣẹ́ tẹ́ ẹ ti ṣe ọmọ Òṣì. Kọ́ bàbá àti tí ọmọ àti tí ẹ̀mí. Thank you, sir. Yes, sir. Mr. Alaka, please. Mr. Alaka, A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo. Èmi fúnra mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo pé ojú mi ó ṣe ọjọ́ ìní. Lóòótọ́ ni ọdún tó kọjá ló yẹ kí n ti gba àwọ́ọ̀dù yìí. Bọ̀ nítorí ti ọ̀rẹ́ mi lẹ́kùn fẹsọ̀ Bóríṣà tó ṣaláìsí, mo ní mi ò gbà pé wọ́n bá ń sùn síwájú. Àdúrà tí mo ń gbà ní pé Òṣì ò ní dàrú. Ẹjẹ́ bá mi ṣàmì o. Òṣì ò ní dàrú. Òṣì á máa lọ síwájú ni. Lójú ayé mi, ẹ sọ pé lójú ayé mi. Lẹ́yìn mi. Gbogbo nǹkan tí èèyàn fi ń ṣe ìlú tí ìlú fi ń lọ síwájú.
ìgbàbọ̀ nípìnlú ẹ̀ bá sọ bẹ́ẹ̀. Èmi pátánálì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dá ìlú Ìṣì tó ń gbèsè tó wà lọ́jọ́ ìní àwọn bàbá ńlá wa ẹ̀yin ò ní bàjẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá ńlá wa tó ń gba ìgbàgbọ́ ẹjọ́ ẹni sísí ní ẹjọ́ ó ṣe pàtàkì tó ń gba ìgbàgbọ́ sí ìlú Ìṣèkìtì. Ìgbàgbọ́ tó ń gbà ló ṣe wá lóore ní Ìṣì. Láì sí ìgbàgbọ́ tá a gbà ní Ìṣì, Ìṣì could have been nowhere. Every time we dance, every time we move, every time we shake, then shit. Baby girl, whine in your way. I'ma get to back to me, mama no. Yeah, malo no get it. Jeka maya. Yeah, I'ma get malo mak petiti mo fe no. Yeah, mama get sa for me mo fe no. Mr. Sunday Dangote.
à ń dúpẹ́